ìrìnàjò àti ìrìnàjò lẹ́jọ́ lẹ́gbàáwú àtúbẹ̀rẹ̀ tí ẹ̀ táyé lọ wọ́n lé ní ìgbẹ̀yìn o. Ẹ jẹ́ kọ́ra wa lóye o lórí àti ìrìnàjò tẹ́jọ́ bẹ́ẹ̀ ti bá kú àtúbẹ̀rẹ̀ tí ẹ̀ táyé lọ wọ́n lé ní ìgbẹ̀yìn o. Olúrìbàrìbà ọlọ́mọ mọ́mọ́ ríta o. Olúrìbàrìbà o ìyá ayé mọ́mọ́ ríta o. Eégún ọwọ́ ọ̀sọ̀ àti ríta o. Olúrìbàrìbà ọlọ́mọ mọ́mọ́ ríta o. Olúrìbàrìbà o ìyá ayé mọ́mọ́ ríta o. Eégún ọwọ́ ọ̀sọ̀ àti ríta o. Olúrìbàrìbà ìyá mi àbẹ̀ ní mọ́mọ́ ríta o. Olúrìbàrìbà o ìyá ayé mọ́mọ́ ríta o. Eégún ọwọ́ ọ̀sọ̀ àti ríta o. Olúrìbàrìbà ọlọ́mọ mọ́mọ́ ríta o. Olúrìbàrìbà o ayé mọ́mọ́ ríta o. Eégún ọwọ́ ọ̀sọ̀ àti ríta o. Ìgbé ọlọ́jà ẹyẹ. Ọkí màmàdé o ọlọ́jà ẹyẹ o. Ẹ̀ka wọlé ẹ̀kọ́ títí o. Ọ̀kídé ọlọ́jà ẹyẹ. Ọ̀kídé ọlọ́jà. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé. Gbogbo wákàtí àti àsìkò tí ètò yìí bá bá wa, wákàtí ìdẹ̀ra ní ọ̀jẹ́ o. Ara kìí ní olókun, ara kìí ní ọlọ́ṣà o. Ara ọ̀dẹ̀ wá o, yọ̀dẹ̀ wá fowó, yọ̀dẹ̀ wá fọ́mọ, yọ̀dẹ̀ wá fálàáfíà. Ayé ò ní fokùn sún wá, ayé ò ní tì wá mọ́lé, ayé ò ní parọ́ ọ̀ràn mọ́ wa, àní jẹnu ayé ń wá, ẹnu ayé ò ní pa wá, ayé ò ní wò wá láwòpa. Àpèlà àpèsíre òun láyé ọ̀ máa pè wá o. Àǹtí, ó ti pẹ́ tó ti ń wọ́kọ rere, ìwọ lọ́kàn báyìí ọ̀rọ̀ kọ rere. Bọ̀dá, ó ti pẹ́ tó ti ń wáya rẹ, ìwọ lọ́kàn ọ̀rọ̀ àyà rẹ báyìí. Ìwé ìgbélú rẹ, ìwọ lọ́kàn ọ̀gbà lọ́dún yìí. Ọdún yìí tiẹ̀ ti ń pẹ́ jù gan, ọ̀sẹ̀ yìí, wákàtí ọ̀wọ̀ yìí ọ̀gbà. Oore ayọ̀ kálukú wa o, bá a ṣe ń sọ yìí, Elédùmarè yìí ó máa fi lé wa lọ́wọ́ o. Ó kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé o. Orúkọ èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Àyándáré bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ̀yin wá polówó oògùn fún yín, ọwọ́ ata yín lọ́rẹ ni. Àwọn nǹkan kan bẹ tí tọ́lọ́hun kó fún àwa aláwọ̀ dúdú. Àwọn kan mu, wọ́n ra kaka mọ́, wọn ò fẹ́ kẹ́lòmíì ọ̀jẹ̀ ń bẹ̀. Àwọn kan sì ní wọ́n tún fi ń ṣàánú ọmọlàkejì ni. Àwọn kan sì ní wọ́n kó jọ, wọ́n tún fi náà sí. Wọ́n ní òwúlò. Ẹ wo àwòrán tí mo post yìí ní àṣà àwọn ará Kútọ̀nù, wọ́n ní tí mo posté. Ẹ rí i pé ẹsẹ̀ ẹran ni, àbí? Sówúlò ni. Ẹni máa pẹ́ tí ń bá lọ abattoir láwọn ará Kútọ̀nù ti pé Faransé ni o. Abattoir làwọn ń pè ní abattoir. Pé táwa bá lọ sí abattoir, ẹsẹ̀ ẹran tóun fi ń jẹ ikú ọbí iṣẹ́ ewu tí wọ́n fi ń ṣe pẹpẹ súpù fóun, kí ni wọ́n ń bẹ níbi ara ẹsẹ̀ ẹran? Kábíyèsí Ọlọ́run, ẹsẹ̀ ẹran. Ìwúlò rẹ̀ ó pé gbà ó pé gbèje. Bẹ́ẹ̀ ni, òun la fẹ́ ṣàlàyé ráńpẹ́ díẹ̀ fún wa ń bẹ̀. Ẹ wá nǹkan fìdílé,
tàbí kẹfìdílé nǹkan kájọ kọ́gbọ́n ilẹ̀ adúláwọ̀ wa yìí. Ẹsẹ̀ ẹran lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wọn a máa fi wo àrùn wọn a máa fi wo àrùn wọn a máa fi lé aburú jìnnà wọn a sì máa fi fa ire wọlé wọ́n sì fi jáwé àbíwẹ́rẹ́ fóbìnrin torí ọjọ́ ìkúnlẹ̀ torí ọjọ́ ìkúnlẹ̀ àwọn àgbàlagbà a máa fi jáwé àbíwẹ́rẹ́ fóbìnrin. Káyé ọmọ kọjú ìjà dání ayé a máa fi ṣe ètò ẹ̀bẹ̀. Ẹ̀jẹ̀ aṣọ bíi méjì fún wa ń bẹ. Ẹsẹ̀ ẹran. Ẹ kọ́kọ́ lọ wá ẹsẹ̀ ẹran. Ẹran wo ló wá dáa jù àálewúrẹ́? Àálò ti màálùú. Ẹ gbọ́, àwọn ẹran kan tó wá ń bẹ tó jẹ́ pé tí a bá lò wọ́n ó tún yára jẹ́ jù inú rẹ̀ ní ti màálùú wà. Inú rẹ̀ sì ní ti ewúrẹ́ náà wà. Ṣáwọn pé méjì lẹ́sẹ̀ ẹran yìí. Ìkéní ẹ gé sí mẹ́jọ. Ẹsẹ̀ kejì ẹ gé òun náà sí mẹ́jọ. Ẹ̀gbọ́n mo wí. Ẹsẹ̀ kíní ẹ gé sí mẹ́jọ. Ẹsẹ̀ kejì ẹ gé sí mẹ́jọ. Ẹ ti gé. Ẹ̀bẹ̀ ní kò yẹ àfẹ̀rọ̀wẹ̀ láyé ọlọ́mọ. Ọmọ láàní àbẹ̀ ní mo dé èmi ọ̀gbìn ti dé o. Ọ̀gbìn ti dé ọlọ́jà ẹyẹ. Ọ̀gbìn màmá dé o ọlọ́jà ẹyẹ o. Ẹ̀wọ́ lè rè ẹ̀fọ́ mi sí o. Ẹ̀fọ́ kí wọ̀ láàbẹ̀. Ẹ̀fọ́ kí wọ̀ lóko. Ẹ̀fọ́ kí wọ̀ lọ́la. Ẹ wá lọ wá ewé oríjì tútù. Ewé oríjì tútù kò níye. Ewé àánú tútù kò níye. Ewé tẹ̀tẹ̀ àbáláyé kò níye. Ewé ọmọ ní gèlè. Ṣé rí ọmọ ní gèlègèlè yìí? Wíwẹ́ rẹ̀ ni o, torí ọmọ ní gèlègèlè yìí méjì ni. Ìkan ń bẹ ó ṣe wẹ́ẹ́rẹ́ tí bọ́sìkìtì òríjínà gangan ni. Òríjínà gangan nù. Òríjínà nù. Ẹ wo abágbára bá ṣe wà sí. Ẹ kó sí. Ẹ ti kó sí. Ewé wáwá. Ewé wáwá. Ẹ kó sí. Èèpo jẹ̀bò ẹ fi lé. Ẹgbẹ́ ìdílé lọ o. Ẹ ti lọ. Ṣé ẹ ti lọ? Ṣó ti kúnná? Pẹ̀lú omi àgbọn. Ṣé mọ̀ pé ọ̀nà méjì lẹ gé sí? Ìkòkò ọbẹ̀ yìí náà méjì ní ọ̀jẹ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ lọ èròjà kálukú. Bẹ́ẹ̀ bá ṣe ráta àjọsí sí, bẹ́ẹ̀ ṣe fẹ́ jẹ́ sí òun ni kẹ́ fi sí. Ẹ fẹ́ kó sí ẹ fi. Ló bá wọ̀ fi magí sí. Kí làwọn
làwọn àwọn yìí ó ṣe méjì tá a bá ṣe méjèèjì nísìn tó bá di àárọ̀ ọjọ́ kejì gbé kaná o lè níyàwó rẹ̀ ọbọ̀ ọrọ̀ sẹ̀mó o lè ní ọbọ̀ gúnyán o lè ní ọbọ̀ tẹ̀bà fi jẹ àkọ́kọ́ láàárọ̀ kùtù ha ìjọ́ kejì nígbà ṣàdúrà tán lẹ́yìn tó bá bọ́ lọ́wọ́ rẹ̀ sọ̀rọ̀ tán jẹ́ le tó bá wá dalẹ̀ tó fẹ́ sùn àṣejẹ́ lẹ́ẹ̀kejì tó gbà á sí kí ni wọ́n wí. Bàbá àṣẹrẹ́ ọ̀bẹ ní ọmọ láàrin o, inú mi ẹ̀dùn ara mi ọmọ ìyá gàgà o. Ìyá mi àbẹ̀ nílẹ̀ pèlẹ̀ ẹ̀mú. Ìyá mi àbẹ̀ nílẹ̀ pèlẹ̀ ògùrọ̀. Ìyá mi àbẹ̀ nílẹ̀ pèlẹ̀ kúkú tọ́ sí owó. Ìyá mi àbẹ̀ nípo èsì mú ìjọ ọ̀dàlẹ̀. Táà ní àbẹ̀ nípo oyè ọmọ ẹ̀dán. Ọ̀rọ̀ tí ń gbénu lédi ìwúrọ̀ wọ̀mùwọ̀mù. Kúnyẹ́kúnyẹ́ ní bá kúnyẹ́ nu odó tí ọ̀bá fìdí yá àṣe. Ìyá rẹ̀ adégbòkú àmọ́ ẹ̀mọ́. Orúkàrókà báyìí ní bárokà lẹ́jẹ̀ tí ọ̀bá fìdí yá. Tó bá dalẹ̀ tó fẹ́ sùn ó jẹ kejì náà ṣùgbọ́n má láṣepọ̀ pẹ̀lú obìnrin àṣejẹ yìí ọ̀dà gan ni yìí máa jọ́nà òsì fún yàn kì í sì jẹ́ kí wọ́n dí èèyàn lọ́nà kí ni mo wí kì í jẹ́ kí wọ́n dí èèyàn lọ́nà ẹnìkan tó mi lọ́fà o ẹnìkan sì dún mi lọ́wọ́ ànàró sì ni bíbú àṣírí tó dáa ni. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà ẹ ti tọ́jú ẹsẹ̀ ẹran ẹ ti tọ́jú ẹ wàá gé wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ ẹ kó jọ sẹ́gbẹ̀ẹ́ kan ẹ wàá lọ wá ewé àlùpàyídà ẹja ẹ kó sísàlẹ̀ apẹ ẹ ti kó sísàlẹ̀ apẹ ewé ẹyẹ ọ̀bà ẹ kó lé lórí ẹ wàá ṣẹ̀ṣẹ̀ kó ẹsẹ̀ ẹran yìí lé lórí ewé oríjì ẹ kó lé lórí ẹ ti kó sí ẹ wàá wá èpo ọ̀bọ̀ ẹ gé wẹ́wẹ́wẹ́ kò níye ẹ kó lé lórí àkàrà elépo kò níye ẹ kó lé lórí odidi ataare kan kí lẹ́nu mo wí odidi ataare kan ẹ̀jọ̀ kí lẹ́nu mo wí ẹ ti jó tán ó ti jó tán o lè bú sínú anointing oil o tí í ṣe olive oil àwọn ará Àkótó náà máa pè é ní kí mo rí tí wọ́n pè idolif ẹ láwọn ọmọ yẹn máa la kódà àá fi sínú ọbẹ̀ tá a bá sè tó bá ṣẹ̀yàn tó bá mú ọ sínú báwo kọ́ lágbára tó bá fojú kàn ọ́ yóò sì fòkó náà ẹ̀bẹ̀ àgbàlagbà tó dáa ni. Wùmí tó bá ń lo iṣẹ́ yìí àwọn tí wọ́n máa wá tọrọ báárà lọ́wọ́ rẹ̀ gan wọ́n gan wọ̀ pé ẹni tó wá yìí kì í ṣe èèyàn lásán tí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ má yà wọ́n o wọ́n gbọ́ àdúrà tí wọ́n máa ṣe fún un iṣẹ́ yìí dáa gan ni. Bóòlù aláboyún ṣe lè lò tó bá wà ní oyún. Ọ̀gá rẹ̀ ti mọ́rọ̀ ọ̀fẹ́lẹ̀ àfihàn kálukú ní bá ti dé lórí asán tí ọ̀gá fi ti yá àrùn ṣe ìṣe lásán ni wọ́n fẹ́ kiri èmi àtàbí ọ̀kí mo ti ti yá àrùn ṣe yá àrùn abẹ ní ológun ìfẹ́ tí jẹ́ onílé. Ẹ̀kọ́ kí wọ́n láàbẹ̀ ẹ̀kọ́ kí wọ́n lóòó ẹ̀kọ́ kí wọ́n lọ́ọ̀ọ́ déédéé ọ̀nà fún ọ̀dọ́mọ ó tó lè lò.
ẹran yìí ẹ lọ wá ewé àìlù tútù ní kẹwàá ewé ìtàkùnrin ewé àìlù ọ̀lẹ́kọ méjì tí jẹ́ àìlù ní jẹ́ ẹ wàá fi yí ẹsẹ̀ ẹran méjèèjì yìí ẹ fi yí kíníkíní ẹ fi yí gan débi wípé kò ní síbi tó hàn án lẹ̀ níta ń bẹ̀ ẹ wàá gbé sínú agbada odidi atare 9 èpo ọ̀bọ̀ ẹ gé kéékèèké 9 ẹ kó sínú agbada àkàrà elépo 9 ẹ kó sínú agbada ẹyin ìbílẹ̀ 9 ẹ kó sínú agbada ẹ ti jó ṣé ẹ ti jó tán ẹni tó bá wà nínú oyún ẹni kọ́ máa fi fọ́ ẹ̀kọ mu níkùnlẹ̀ orí ìkúnlẹ̀ ni wọ́n wà tí wọ́n máa fọ́kọ mu ó lè pògì kó po kókó ìbáàmú gbígbóná ìbáàmú tútù ọmọ ìyá mi tó bá máa lóyún táyé máa bà ọ́ jẹ́ mọ́ ní tó yẹ pé tó bá ti lálàá ó po orépo àbí tó bá lálàá ó po rẹ́jẹ̀ àbí tó bá ti rí kankan ìjọ́ kejì oyún yẹn bàjẹ́ màá lò sẹ́yìn lọ́ba yín lára mú nǹkan burú bẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ kẹwàá wí kò ní ṣẹlẹ̀ mọ́ kò jù bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ nǹkan o díẹ̀ tá a mú ta ni bá a ṣe fi wo àárẹ̀ ara sàn á máa tẹ̀síwájú lórí ẹ̀ orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tó ọlọ́run ó ti fi wá hàn ayé o ayé náà sì ti mọ̀ wá ṣùgbọ́n má fàyè hàn wá o ayé ò ní ná gbogbo wa o àwọn àgbàlagbà ní gbajúmọ̀ tí ọba aládánwò rí kò lè mọ̀ páyé ń bẹ o àní tẹ̀sọ́ àgbàmọ́lẹ̀ o àní tẹ̀sọ́ àgbàmọ́lẹ̀ o ayé ò ní gbẹ́ kó tó kú wálẹ̀ o agbára Èdùmàrè ayé ò ní raṣọ òjọ́ fún wa wọn ò ní kọ́lé òjọ́ fún wa ẹ̀mí oògùn kẹrin kése àní gbáyé ní òsì àìní gbáyé ní ìyà gbogbo bí tẹ bá wà ẹ máa fàdúrà ìránṣẹ́ sí wa gbogbo èyí tẹ̀ ń fò tọ́ ọ̀nù jáwé ẹ tún gba ilé yẹn fi kún tọwọ́ yín ó di mélòó ó di méjì ó ti pọ̀ lọ́dọ̀ ìdásùnmọ́ àti gba lẹ́yìn náà kún ẹgbàá kún báwọn kékeré bá jókòó tàgbà yọ kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ àwọn àgbà àwa kọ́ là ń jẹ́ bàbá àgbà o akọ́ ọgbọ́n lọ́dọ̀ àwọn àgbàlagbà torí ẹ̀ ni wọ́n fi ń pè wá ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ọgbọ́n tá a kọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà ni wọ́n ń pè ní bàbá ọgbọ́n o àwa gangan lọmọ ọ̀dọ̀ àgbà o tọ́ra jókòó tí wọ́n láfi kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ìyá àwa fẹ́ di mọ́lé àfi káwọn èèyàn jàǹfààní kí wọ́n lè mọ̀ pé àṣẹ nǹkan ń bẹ lábẹ́ omi ẹja àtakàn láyé rí ṣùgbọ́n ohun tó tún jẹ ẹja àtakàn láàṣì ń bẹ ní omi bẹ́ẹ̀ ni orí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀ ju tọ̀dọ̀ èdè ènìyàn lọ o àyẹ̀wò o ẹ fẹ́ bẹ̀rẹ̀ nípa ìrìn àjò ayé yín ni àbí ẹ fẹ́ ṣètọ́jú ara nílànà ìwé àtẹ̀gbò ó ti sáré ó ti sọ kàn sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tẹ́nìkan bá ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà lòun tọ́ ọ bá ti bá orúkọ mi pé Lukman ọmọ Ayédáre ń bẹ̀ gbà pé kì í ṣèmi o tọ́ra àwọn èèyàn ń jí fídíò wa gé o tọ́ ọ bá ti gbọ́ kó ń tọ̀ wọ́n pé ní Lukman ọmọ Ayédáre tó sì pé àwọn nọ́mbà mi tí èso òun ló gbé kò tó máa pé kì í ṣèmi. Ibo ni mò ń gbé orílẹ̀-èdè Benin mo sì ń gbé orílẹ̀-èdè Nàìjíríà Ìkòròdú lọ́dọ̀ mi wọ́n mọ́tò ti lọ Ìkòròdú ọ̀bọ̀lẹ̀ ní Ìkòròdú garage kọ́ mọ́tò báyìí kù kò ní wà lọ sí Emily bus stop Emily street number 50 ẹgbẹ̀rún lọ́yà ọlọ́yin pẹ̀lú orílẹ̀-èdè Kútọ́nù ni wọ́n mọ́tò ti ń lọ Kútọ́nù látàjàṣẹ́ bọ́ọ̀lẹ̀ ní dígàkọ̀ bíi Túndé motors tọ́wọ́ ti sọdá abilé epo tọ́pọ̀ bí dá Túndé motors ọ̀nà tó lọ òkun ìyànà kínní lápá òsì ìyànà kejì lápá òsì ìyànà kẹta lápá òsì ìyànà kẹrin lápá òsì bó ti yà wọlé ọ̀rá rìn síwájú díẹ̀ orí mọ́síkè kan lápá òsì rẹ̀ ọ̀rá rìn síwájú kọ́wọ́ apá ọ̀tún rẹ̀ orí ìtaàsì kan ọ́fíìsì ẹ̀ ni wọ́n pè bẹ́ẹ̀ ilé gíga ni wọ́n pè bẹ́ẹ̀ igi kan wà wájú ilé náà ó ní ìwé wẹ́rẹ́wẹ́rẹ́ ìwọ́wọ́ bẹ̀ ó ti bá ti wà lórílẹ̀‐èdè Benin ọba àwọn èèyàn rẹpẹtẹ ní ọ̀dọ̀ wa àwọn àjò kan láti fílẹ̀ ní òye ọ́nú ọ̀fẹ́ ká bọ̀ sí àbọ̀ sí o àbí tọ́jú ara lọ́lọ́kan ọ̀jọ̀kan lánàá tewétegbò tí ò mú nǹkan ìwọ̀n dání àbọ̀ sí òṣèré nù. àwọn WhatsApp group ta ní 11 ni àwọn public ibẹ̀ ní 11 ọ̀kan bí a ń pè ní yàrá àṣírí a ní olómi tútù àbá ìràwọ̀ ilé ìjẹ́ 11 life spiritual solution ilé ìjẹ́ 10 ẹyọ kẹta wá kún òun jẹ́ home spiritual solution yàrá àṣírí lílé àwọn èèyàn ń dẹ̀gbádùn bẹ̀ dáadáa
ọfẹ́ máa bèrè nípa àtúmọ̀ àlárẹ̀ ni àbí àwọn àjọ kalafílẹ̀ lọ́wọ́ gbàgbọ́ yé bó ṣe lè ṣe òwe aṣọ ọ̀fọ̀ ṣùgbọ́n owó ni wọ́n fún wọbẹ̀ 5,000 ni owó orílẹ̀-èdè Kútọ́nù àpò 5 ní jẹ́ tọ́ nọ́mbà wo lẹ́yìn á fi darapọ̀ mọ́ wa ní orí WhatsApp group +23480 3298 3298 +23480 3298 3298 +23481 33 155 111 +23481 33 155 111 +23480 890 38658 +23480 890 38658 +23481 86 86 9899 +23481 86 86 9899 okùn nọ́mbà orílẹ̀-èdè Benin méjì ni +229 54 65 1928 +229 54 65 1928 nọ́mbà kejì +229 54 65 1929 +229 54 65 1929 yẹ wá kò ní yẹ lẹ òjò kírọ̀ kílẹ̀ má gbàtura gbogbo ayé gbogbo wa yọ gbàtura o ire o ire o ire o ire kàbìtì nílé gbogbo wa o.